káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Inú kan tí Ìgbòho ní sí yín sí rẹ̀ àti sí gbogbo ọmọ kóòtù òun ló ní sí gbogbo yín, inú kan yẹn ló fi fàyè gbà pé ó bá yín gbé bánà títí yín. Ó dẹ̀ ń sọ Àgbẹ̀kọ̀yà débẹ̀, ó jẹ́ kó yé wọn pé Àgbẹ̀kọ̀yà yóò èmi gbà fún o, jẹ́ kí gbogbo wa gbà fún o, kò sọ̀rọ̀ tẹ̀, ọ̀rọ̀ unity ni. Ìjọ wa yẹ kó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa bá iṣẹ́ títọwọ́ tiẹ̀ jẹ́, òun ló yẹ kẹ́ èèyàn láàyò, kẹ́ lè mọ̀ pé ìṣù gbénú ọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ̀yin ò jálé onílé fi bó tiẹ̀ mọ́lẹ̀, bẹ́ẹ̀ ṣe fi orúkọ Ìgbòho tẹ́ ẹ fi pa owó tí tẹ́ ẹ kọ́lé. Ẹlòmíì díẹ̀ ló kù gbà tó wó ya yẹ̀yẹ́ tí òmùkọ́ tó fẹ́ fowó ṣe, díẹ̀ ló kù kó máa lẹ táìmù sílẹ̀. Díẹ̀ ló kù iwájú títì tó gba wájú ilé ẹlòmíì, ó fẹ́ lè máa lẹ táìsì mọ́ lẹ́lẹ̀ torí kò mọ̀ nǹkan tó fẹ́ fowó ṣe nígbà tí ò ṣiṣẹ́, nígbà tó jẹ́ pé ṣe lẹ̀kọ̀dẹ̀ ń rọ̀jò owó fún, ìgbà tó jẹ́ pé gbogbo yín tẹ̀dẹ̀ ń kówó sílẹ̀ náà ẹni ìwé rẹ̀ pé ẹ̀ ṣiṣẹ́, ó dàbẹ̀ ni wípé kírímínà ló pọ̀ jù níta àbàdàn. Torí èmi ò tí ì rẹ́ni tó máa ṣe legit business tá a máa rọ́wọ́ sínú igbó. Àwọn tó nídìí owó bí nǹkan tẹ́ lè ṣe fún ilẹ̀ Yorùbá ó pọ̀ ṣálálu, máa wà nù gúrùpù míì, àwọn ẹlòmíì látòkèdè sàlẹ̀ kò sí nǹkan ẹyọkan wọn ní one idea ẹyọkan báyìí, kò sí idea kan tí wọ́n ní bí wọ́n ṣe pọ̀ tó nínú gúrùpù yẹn. The only thing tó máa jẹ́ lẹ́nu ọ̀rọ̀ Ìgbòho àti bàbá Akíntóyè náà ni ọ̀rọ̀ Yorùbá nígbà tó wá parọ́ fún wọn, nígbà tó wá ṣe wọ́n wá fún Ìgbòho lórúkọ oríṣiríṣi, wọ́n á pe bàbá Akíntóyè lórúkọ oríṣiríṣi. Ókè, ẹ ti bà gbogbo nǹkan jẹ́ nìyẹn. Ọmọ ọlọ́mọ Ìgbòho dẹ̀ ti gbọ́n mọ yín lọ́wọ́, kò jẹ́ kẹ́ fi òun sí kọ́nà. Òun náà ti bọ́ sí gbòòrò, ó ń ṣe láìfo ẹ̀ lọ, ọ̀rọ̀ ti dójú ẹ̀ sí. Lẹ́yìn ìyẹn Yorùbá nation mo ló pọ̀ sí ẹni rọ́ mi, here we are today. Ṣé mo parọ́ fún yín? Ṣé kò pọ̀ sí? Mo ní ọ̀rọ̀ regional ló wà nílẹ̀, ó pẹ́ títí ẹni mò ń parọ́ fún yín, ẹni mò ń bú rẹ̀wẹ̀sì sí yín lọ́kàn. Èmi ń ṣe yín lóore ká ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ ń lọ, ẹ̀yin tẹ́ ẹ mọ ibi tí ọ̀rọ̀ ń lọ, tó jẹ́ pé àwọn tẹ́ ẹ lóyà tẹ́ ẹ rò pé wọ́n lóyà sí yín, they will never come out to tell you what is happening láíláí. Wọn ò fẹ́ kẹ́ mọ anything, kọ́ lè máa kó yín rúgbó. Èmi á tún take máa sọmọ courage, máa wá sọ fún yín, àwọn á máa gbógun tì mí, ẹ̀yin náà máa ṣe rán dọ̀rọ̀jọ̀. Mo ní regional ló wà lẹ́sìn, tí bàbá Tinubu bá lè fún wa ní regional, ká ti bí pẹlẹbẹ ká mọ́ ọ̀lẹ̀ jẹ. Ọ̀pọ̀lọpọ̀ yín gbé parí bọ̀ lẹ́ni, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ti understand this, ẹ ti rí òtítọ́. Síbẹ̀síbẹ̀, ṣé yàtọ̀ fún ọ̀rọ̀ security, àìmọye nǹkan tó wà nílẹ̀ Yorùbá lónìí tó ń jẹ àwọn èèyàn wa níyà, tí àìmọye yín tẹ wà nínú gúrùpù káàkiri bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ń bẹ̀ tẹkọ̀ wà ṣáá síbẹ̀, tó jẹ́ pé the only thing tí mo rí tí ọ̀pọ̀lọpọ̀ gúrùpù tẹ mo máa ń yọra mi níbi tá a bá dé. No, any group tẹ́ bá add mi sí tí ẹ bá ti function bẹ́ẹ̀ yẹn mo máa yọra mi ò ní time for rubbish. The only thing tí majority yín wá ṣe ojú pé kẹ́ máa ju fídíò ẹlòmíì gan wà nù group òkú ni, ó ti kú látọdún tó ti add ẹ̀ síbẹ̀, ó ti wà ń bẹ̀ more than how many years, kò sọ̀rọ̀ rí, ó kú fínfín. Ṣùgbọ́n irú wọn wọ́n máa ní kọ́kọ́ sí wọn lẹ́yìn tá lọ máa pera wọn ọ̀rọ̀ tó yẹ kó sọ sínú group, wọn á lọ máa sọ lẹ́yìn. Àwọn ọlọ̀tẹ̀ níbí irú àwọn eléyìí náà tó bá sọ̀rọ̀ tá a wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn kan náà bá Yorùbá nation jẹ́. DC kí ni nǹkan tó kù gúrùpù tí gbogbo yín wà, kí ni nǹkan tẹ́ fẹ́ fi contribute sílẹ̀ Yorùbá? Yẹ̀yẹ́ Dára Ọmọlúàbí family, àwọn mẹ́bà mi náà ní kí n má máa gbé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá ń ṣe síta torí pé wọn ò ṣe é láti fi hàn yín. Ìkọ̀ọ̀kan ẹ̀ lẹ́ máa rí tí máa ń gbé síta. Kò dìgbà tó bá tẹ́ bá ya ọ̀run jábọ́ tẹ́ bá break account yín. Little wọ́n ní a drop of water make a mighty ocean. Ìwọ mú 1 naira wá kẹ́mi fi 5 kọ́bọ̀ sí, kí wọ́n mú 1 naira sí àdódìdì. Ókè kí ni àti owó ètí gbàjọ, ókè kí ni ká fi ṣe, ó dáná ẹ jẹ́ ká lọ support. Àìmọye àwọn èèyàn tó wà lọ́sípítù tó jẹ́ wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni wọ́n wà, wọn ò rí owó gba káàdì lásán. Ẹ dẹ̀ mọ̀ wípé dókítà Nàìjíríà ò ní àtẹ́ǹdì sí wọn, ẹlòmíì dókítà àtẹ́ǹdì sí wọn ò rówó medication. If it's only this one, ẹgbẹ́ àwọn èèyàn dìde kí wọ́n máa lọ from one hospital to the other. Bó jẹ́ àwọn ìyá arúgbó ni, bó jẹ́ àwọn motherless babies o, many things wà ń bẹ̀ tẹ́ lè ṣe, but they will never do anything. They are not ready to do anything. Àwọn ìkọ̀kọ̀ ti wá wà nísìn. Yorùbá Nation movement ti pé méjì. There is a Yorùbá Nation movement and there is a Yorùbá Nation party club. Èwo ló belong sí? A Yorùbá Nation party club, party nìkan ni the only thing tó wà nínú ọpọlọ wọn tó wálé ayé wá ṣe. Yorùbá Nation party club, ẹni ọjọ́ tẹ́ bá máa rí wọn bí kan mú uniform, bí ká máṣọ, bí ká mú gèlè, bí ká jó, bí ká ṣe party, òun làwọn yẹn.
ṣé Yorùbá Nation club party club ló wà ní àbí Yorùbá Nation gangan tó bá jẹ́ pé o sì dúró lórí Yorùbá Nation gangan èmi àti ẹjọ́ wọ the same page nìyẹn kí a jọ máa sọ̀rọ̀ regional. Kí ni Ìgbòho wá gba freedom fún ní February títí wọ March April la fi celebrate freedom ọmọ Adéyẹmọ. It's enough for any reasonable group or association, organization or individual tí inú ẹ̀ bá dùn láti celebrate freedom ọmọkùnrin yẹn. February, March, April ó ti tó. A ti move on, Ìgbòho ti move on. Lẹ́yìn ìgbà yẹn tó gba freedom tó celebrate tán ní òṣà sọ síta wípé bàbá Tinubu wọ́n ní kán lọ kó àwọn ọmọ kọjọ kán recruit àwọn èèyàn láti protect àwọn èèyàn wa. Notice pàtí ìgbà tí Ìgbòho ti sọ kinní yẹn ni wọ́n ti sọ di wèrè online. Ojúmọ́ kan private security video kan, ṣùgbọ́n èyí tó wá yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni pé different private security orúkọ ló wà, ṣùgbọ́n only one video nìkan ni mo rí gbogbo ẹ̀. Ìgbòho ẹ bèrè lọ́wọ́ wọn ṣé tó bá ṣe meeting ṣé private security wọn yẹn ṣó wà ní under ìlú ẹkùn ni. Báwo lẹ ṣe máa dá private security ti ní sílẹ̀? Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ sán ogun bíi tọmọ Adéyẹmọ, gbogbo tẹ́ ẹ rí tí ọmọ Adéyẹmọ ń ṣe lónìí tí ayé ń fẹ́ tí ọ̀run ń fẹ́ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà fún wọn rí iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó ṣiṣẹ́ ẹ̀ ni kò ṣe wípé àkàndédé lọ́ọ̀fù ẹ̀ ó prove fún wa wípé I am capable of doing this. If you only give me the opportunity, I can do this for you. I can contribute little or my token towards my people. Èmi náà lè ṣe léyìí tẹ́ ẹ bá fàyè gbà mí, èmi náà lè hádìí eléyìí mọ́. Ìwọ náà dá dúró lórí ọwọ́ ẹ̀, òun ní Chief Igboho ti sọ síbẹ̀ yẹn. Bọ́ kó má dàbẹ́ ni wípé irọ́ ni gbogbo àlàyé tí mo ṣe látàárọ̀. Ẹ má bínú gbogbo ẹ̀yin tí ẹ ti ń pe fóònù látẹ̀kọ́ púpọ̀, ẹ má bínú ẹ fún mi ní tàbí. Òṣà Ọlọ́run ò bá mi tètè rélè bá ti upload ẹ̀. Ìgbòho Ọlọ́run bá mi ó dùn, òṣà mi ẹ̀ dùn. Sí security tó le koko wá wo flag Nàìjíríà bẹ́ẹ̀ iṣẹ́ anybody. Òṣà mi gbogbogbò ọmọ aládé kún ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé aládé kó la padà gbàgbà láàfin ọmọ Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé gún wọn létí gún wọn lójú gún wọn lọ́pọlọ gún wọn láfún gún wọn lágún wọn anywhere gún ẹ̀bù yẹ anybody. You don't too suffer for this wahala. You must enjoy yourself. You must enjoy your life. Ó ti pay price yẹn fún ìlú Ìrànmọ́ kó o tún àjíire ilẹ̀ Yorùbá. Anything tó bá náwó sí, ó ti di dandan kó dún láyé. Ó ti di dandan ká dúró tì fún ẹ because you have paid that price. Ó lèmi wá sọ fún ẹ̀yin security, private security. Tá a rojú yín rí, tá a gbóhùn yín rí, tá a mọ̀ yín rí, àbí tá a mọ̀ yín àsì media, tá a padà di warrior leader lọ́sàn gangan. Come out boldly and be bold enough. Gbójú ẹ̀ jáde jẹ́ kó mọ̀ wípé you are a warrior. Má sàsí abẹ́ fídíò Ìgbòho láti ìsìn lọ any private security anybody. I double dare you. Lọ gbé fídíò Ìgbòho àbí picture Ìgbòho sórí private security video títí ẹ tọ̀dọ̀ tí yín tí ò ṣe ìlú ẹkùn kó wá rí kó dájọ́ mọ̀. Ó dẹ̀ pẹ́ fẹ́ ṣẹ̀wọ̀n. Ó dẹ̀ pẹ́ ẹ̀wọ̀n rùn lára yín. Ìgbòho fara jìyà ẹ má táàpù lára ìyá ẹ. Ẹ̀yin náà ọkùnrin bíi tìgbòho ní yín ẹ bọ́ síta kẹ wá táàpù. Ẹ bọ́ síta. Ẹ bọ́ síta kẹ́yìn náà kẹ́ wá sacrifice kẹ́ wá farajìyà irú ìyà tí Ìgbòho jẹ kẹ́yìn náà lè máa dún bó ṣe ń dún. Ẹ wá gbọ́ ọ̀kọ́ tó máa dé yẹ mọ́ sọ. Kí ló dé? Ẹ má rò pé sọ́mọ lọ́mọ lọ́rùn náà. Security tí mo dá sílẹ̀ mi ò go against any security tó bá lè dá tiẹ̀ lẹ̀ o but tèmi tí mo. Ẹ ní sùúrù náà. Àsílẹ̀ tó wà ní kápá mi òun ni ìlú ẹkùn ni mo dá sílẹ̀ ni mo lè sọ ni mo lè registered ó wà registered tí mo lè ti gbé síwájú federal government so ti ń sìn kì í ṣe pé mo against any security kankan but security tí mo dá sílẹ̀ tí mo lágbára lórí ẹ̀ ìlú ẹkùn ni mo sọ anybody ló dẹ̀ fẹ́ láti jọyìn lọ́fẹ̀ẹ́
lẹ́nìkan kan ọ̀dẹ̀ ní sáwó kankan pé bẹ́ẹ̀ àfọwọ́ gba fọ́ọ̀mù kò sí yẹn bẹ́ẹ̀ o ìlú ẹkùn security network lórúkọ security tèmi tí mo dálẹ̀ but mi go against any security anybody bá fẹ́ dálẹ̀ o òkè kálukú dálẹ̀ on behalf of your family àtọrúkọ ẹ̀. ojú bẹ́ẹ̀. ẹ kọ́ ọmọ ọrùn mi pàbí ọmọ pípọ̀tò mi sí ọ̀dà security bẹ̀rẹ̀ security bàbá náà lélẹ̀. enough tó bá mọ sí jẹ wàá mọ kú ẹ yọ kí ni mo wí tó bá mọ iṣẹ́ jẹ ó ti di dandan kó mọ ikú ẹ yọ tó bá ní warrior leader ní oní private security group tó kójọ wùwà ọmọ kan má sàsábẹ́ ọkùnrin ẹgbẹ́ ẹ dìde kó fàyàrọ kó dúró tì í jẹ́ kó dá títì ẹ mọ̀ má lo Ìgbòho mọ́ tí ẹ bá fẹ́ ṣẹ̀sìn. wọ́n tó bá jẹ́ ọ̀sẹ̀ ṣe tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ máa lọ ọbẹ̀ mo ti rẹ́dì láti ní ìjẹta àwọn ọmọ ti fi owó wọn jẹun mú wọ́n jẹ́ kára àwọn èèyàn tó máa pọ̀ gidi àwọn tó wà ní ilé fáfọ̀lẹ̀ tó ń jẹ́ àwọn ní àwọn ọmọ abẹ́rẹ́ agbára tó wà lẹ́ ní kàníṣù káwọn fi wọ́pọ̀ ní ọmọ ìjẹpẹ́ akẹ́kẹ́ mọ́ inú gbó yẹn ó tó sọ fún mi yẹn wọ́n ní kí wọ́n yá fọ́ sínú gbó yẹn káwọn àwọn wọ́n ní nóò pé èèyàn wà òkè ẹ jẹ́ káwọn ọmọ investigate tí àwọn pípọ̀ ẹ̀ sápamọ́ sí bẹ́ẹ̀ ni kápẹ́ bá àwọn la fẹ́ support ká ní sùúrù kájọ sí ni àwọn èso ọ̀lẹ́ wàhálà ìfọlọ́ múra lẹ́yìn ilé ìdẹ́ni tó bá ti kọ́ńtà àwọn tẹ́ ìwé olùsẹ̀lẹ̀ wàhálà tó bá ti fẹ́ mi ní ìsọ̀tọ̀ tó bá ti fẹ́ mi ní ọ̀dà tó fẹ́ fẹ́ wọ́n fẹ́ mi lẹ̀ pẹ̀lú àwọn tèmi káwà nù ìwé káwọn ìwé olùsẹ̀lẹ̀ tọ́ra máa mọ́nítọ̀ gbogbo ní oko àtẹ́ni wíyẹ̀ ọlọ́run bá ń gbọ́ ètò pé mi fẹ́ mi ṣe o mi fẹ́ lọ fúnra mi ní ìdẹ̀bẹ̀rẹ̀ owó kankan gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ pé mo béèrè owó láwọn mo ti múra pẹ̀lú abẹ́yẹn ọmọ abẹ́rẹ́ owó kankan kálukú fara ẹ̀ lẹ́yìn àbí mo fi lówó mọ́tò wá bí ṣé mo fi lówó ọ̀kadà dé mi kálukú náwó ara ẹ̀ wá bí wá bá mi pé bàbá ẹja lọ bẹ̀ wọ́n dẹ̀ rí pé mo ń pè mo dẹ̀ ń pè gba àwọn bàbá wa àwọn náà ń pè gọ́ọ̀mẹ̀ntì wọ́n ní ká ní sùúrù pé àwọn Fúlàní yẹn yin àwọn kankan àwọn fẹ́ kọjá pé àmọ̀ lọ wọ́n mọ̀ fi kíní bọ́ọ̀mù yẹn sáwọn yẹn lé sí káfárà balẹ̀ káwọn investigate in fact ọ̀gá àwọn DSS yẹn ti tra àwọn tó tra ọ̀gá àwọn DSS yẹn tra ìtàn gá ó ń pè wá ó ń mọ́nítọ̀ wa ó sì lọ pé káwọn stammer pé á yọ sí i ó dẹ̀ mọ́nítọ̀ bẹ́ẹ̀ láwọn ìṣẹ̀lẹ̀ tó dáa tààrọ̀ ni màá ti pè é gbogbo láìpẹ́ láìpẹ́ á mọ̀ bí táwọn ọmọ yẹn wà ọlọ́run bọ́ dẹ̀ bá dáàbò bò wọn yóò dúró làwọn èmi ò débi náà ń kéré àti kí ẹ tètè fún alágbára lórí security yẹn kíákíá àwọn ọmọ ti stand by ṣe mo lè mọ̀ pé láìpẹ́ láì jìnnà agbára bàbá tí mo kó ká bàbá kan ń wo pé ọmọ sọ lẹ́nu ni ìṣẹ́fẹ́ gbé wá tẹ̀ sí nílé Haúsá lọ́dọ̀ yìí bẹ̀ ní kẹ́ fi mọ́ ẹ mọ̀ ìdíkọ́ dọ́dọ̀ tí wá mú àwọn ìsara yìí àìsara wọn iṣẹ́ wa ni iṣẹ́ ni Yorùbá máa ń ṣe àwọn èsì mọ́lá ti ń tọrọ bára ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ adékọ́lá yóò bẹ́ẹ̀ ti náàbò yẹn ara àwọn ọmọ àlè Yorùbá kẹrẹ sọ́ńtẹ̀ láwọn Fúlàní tọ́jọ́ sẹ́ bí yẹn ò Yorùbá àjọ mú wọn pọ̀ ní. tó mo fi àsìkò yìí mo fi bẹ lọ́hùn fún gba àwọn tí ìdílé wọn bẹnu tó tẹ̀lé yẹn Ọlọ́run bọ́ dó làwọn ọmọ yẹn ó dàbò mí fẹ́ra mi ilẹ̀ láti lọ sí gbé ìròwó ṣùgbọ́n bọ́wọ́ náà ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti dábàá wú àtàwọn ọmọ tí ń tẹ̀lé wọ́n tún ti bẹ̀rẹ̀ ní yàrá wọn náà Yorùbá sọ bẹ́ẹ̀ àfi pèsè wọ́n sọ bẹ́ẹ̀ láti pèsè kájí káwọn tó bàbá mi Olúgbọ́n ní àwọn ń tó ní ìfarabalẹ̀ ọ̀rọ̀ mi fẹ́ sún bàbá ńgbà tó fẹ́ pọ̀ tí mo pe bàbá Olúgbọ́n torí bu bàbá níbẹ̀ mo sàn pe bàbá lẹ́la bàbá ẹ̀jẹ̀ mọ́ fún bẹ́ẹ̀ sẹ́ níṣẹ́ ìṣẹ́jú mọ́ pe bàbá Olúgbọ́n tí bàbá lè tẹ́sí báyìí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ kọ́ra àwọn ṣe mítì lánàá pẹ̀lú gọ́vnà wọ́n ṣe mítì tó pẹ́pẹ́ òun náà tó parí mítì pẹ̀lú gọ́vnà lánàá wọ́n á ní gọ́vnà sọ pé àwọn ọ̀fẹ́ kákèdè mi wọnú igbó yẹn kákàmọ́ ó gbòkì ó jẹ́ pé àdémọ̀ ibi tó wà kákùnmọ̀ sàmọ̀ yẹn lẹ́sìn ṣùgbọ́n ká jẹ́ pé wọ́n dìtẹ́tì ibi tí wọ́n tó sí bẹ́ẹ̀ wọ́n káwọ́ bá ṣe fẹ́ rìn yẹn ṣùgbọ́n àbádẹ́ ti ṣẹ̀yẹ́ tán ọmọ pé gómìnà náà sọ. Hello. Ẹ kalẹ́ máa ń. Bẹ́ẹ̀ ni mà. Olúwa ṣeun o. Yes. Ẹ pẹ̀lẹ́. Yes. Ibo lẹ ti ń dá mi lóyìn. Dára lórúkọ mi, Yèyé Dára Kowé, mo wà lórí show lọ́wọ́. Okay. Bàbá yìí, when it is convenient for you. Okay ma, ẹ ṣé ma. Ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́. Yes ma. So bí mo ṣe ń ṣe àlàyé yẹn lọ, òun lẹ ti gbọ́ yẹn.
Chief Igboho gbogbo bí nǹkan ṣe ń lọ ni wọ́n fi ń tó ẹ̀yin ọmọ kóòtù àjíire létí wọn jẹ́ kí ti yín dì sí bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ sọ wípé má sọ many things tí kàn bá tún sọ náà ẹ rí ní ìgbà tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ṣẹlẹ̀ ẹ rí bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mídíà ṣe fọ́ síta èpè òun ló lọ bẹ̀rẹ̀bẹ̀ lórí ọ̀tá Ìgbòho bẹ́ẹ̀ ni wípé Ìgbòho ló kó òun ni gọ́vnà yín bẹ́ẹ̀ ni wípé Ìgbòho ó gba sálárì bẹ́ẹ̀ ni wípé Ìgbòho òun ni ààrẹ ọ̀nà kakanfò wọn ò fún sálárì kò ní pòsì kò lóyè ẹni ẹlẹ́ni kàn wo ìfẹ́ tó ní sí àwa ìran ẹ̀ àti ilẹ̀ bàbá ẹ̀ ó ní gbogbo nǹkan tó ń ṣe yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀dẹ̀ wá sọ di ọ̀ràn ọmọ lọ́rùn ẹ wá ṣe níṣe wípé ẹ wá sọ nísọ wípé bẹ́ẹ̀ ni wípé ẹ gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́ ni ẹ fi jẹ oyè yẹn ni ẹ employ ẹ torí kinní yẹn ẹ ń san owó fún torí kinní yẹn kò dẹ̀ wá ṣe é lẹ́ni ẹlẹ́ni tó jẹ́ wípé bí ìwọ ṣe jẹ́ lòun náà ṣe jẹ́ kò ń ṣe ordinary councillor kò ń ṣe local government chairman kò ní post nínú politics kò ní post nínú pé wọ́n fúnyàn lóyè ilẹ̀ Yorùbá òun kọ́ ni wọ́n fi jẹ ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá land kò sí oyè jagunjagun kankan tí wọ́n fọmọdé yẹmọ jẹ nílẹ̀ Yorùbá tó wárántì wípé tí wọ́n bá attack any part of Yorùbá land ó yẹ ká máa gbéṣẹ́ pé wípé ó yẹ kí Ìgbòho ti wọ kó ti bọ́ sínú igbó lọ àwọn tó ń gbowó gọ́fúnà wọ́n ń gba security vote billions of naira lọ́wọ́ ìjọba láti ọ̀dọ̀ federal àwọn tó yẹ kí ará ìlú máa fi kanra mọ́ ẹ fi wọ́n sílẹ̀ ẹ máa gbé Tinubu ṣépè ní federal wípé kó wá protect yín ní state kí ni iṣẹ́ gọ́fúnà yín ó fi state gọ́fúnà ẹ sílẹ̀ tó ń gba security vote àìmọye billions of naira a ti wà lórí TikTok ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí TikTok láti dá sétò ó pé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa lọ sí government house ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè ṣaláì dé governor's office ní state ibẹ̀ ẹ wá máa gbéni tó wà federal tó ń bára wọn pọ̀ tó ń bá táwọn àti nọ́dẹ́nà àwọn kàbá Nàìjíríà tó bá yé Nàìjíríà jẹ́ tó ń pa kúkúrú tó ń pa gúgùn àwọn nọ́dẹ́nà ló ń pa wá àwọn nọ́dẹ́ àwọn ọmọ wọn síta tó ń recruit terrorists tí wọ́n ní kó máa pa wá ká fi ra wálẹ̀ ká fi jì Gumi bọ́ síta ó ní they are going nowhere àbúfẹ́ sọ pé ò tí ì rí fídíò yẹn ó ní terrorists are going nowhere ó ní they are part of us we have to learn how to live with them whether you like it or not ó rí ìkọ́ṣe sí yẹn ẹ jẹ́ ká wá bá ṣe máa protest gbogbo ọmọ Nàìjíríà ká shut Nàìjíríà down ká demand fún Gumi's arrest or kó panu ẹ̀ mọ́ títí ayérayé ẹ wá gbé Tinubu mi ò sọ wípé Tinubu ṣe dáadáa mi ì dẹ̀ sọ pé wọ́n ṣe dáadáa ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí ọmọ Yorùbá ẹgbẹ́ mọ́ Tinubu yìí àsìkò táwa ìjà forí ẹ ló wà kò sí jà fújò nọ́dẹ́nà ń jà fúnra wọn ọmọ Yíbò ń jà fúnra wọn Yorùbá ẹ̀yin nìkan lẹ wá sọra yín di nǹkan míì tẹ́lẹ̀ra yín sórí igbá ẹ lọ ẹ kálẹ́ o ẹ kálẹ́ o àmísà àṣeyìn la máa ṣe. àmì. eégún tó bá ti jáde ó ti kó náà ìwò ìlú ẹkùn ti dé gbogbo ọmọ Fúlàní tó paramọ́. àṣẹ. ibi tí mo ń lọ rèé ṣe rí èmi àti Wisdom àti sọ̀rọ̀ rẹpẹtẹ lónìí evidence èmi àtọmọ Lúkà àti sọ̀rọ̀ rẹpẹtẹ lónìí ṣe rí láti ìjẹta ni mo ti ń kọ́mẹ̀ntì sí abẹ́ ẹ̀wọ̀n èèyàn tó ń tọ́ lọ ń gbé fọ́tò olóyè sí ẹ̀gbẹ́ ìjà ẹ̀kú. àwọn ọmọ kò pèsè àkàgbọ̀là kan dáńtọ́ fi ń pa ọ̀kẹ́rẹ́. wọ́n wá ní láti máa fi gbogbo ẹ̀mẹ́rún gbogbo làwọn wà yìí lóríṣiríṣi. ó dẹ̀ gbọ́ padà náà ó dẹ̀ ń ṣe fídíò. wọ́n máa tọ́ láì gba ọ́dà. àwọn ọmọ dẹ́kun kan yẹn ọmọbìnrin tí ò tiẹ̀ tí ì pé 12 years tó lè mú èkúté yẹn náà bí uniform wọn nílùú ẹ̀kú ẹ tẹ̀lé dálẹ̀ náà kẹ́ ẹ má bá wọn fi dúró ti pàtì kọ́ ọmọ kó jẹ́ má dànù kí epo má dànù tàbí ẹ lè ṣe yẹn jagunjagun iṣẹ́ tó fi ń ṣeré this is a warrior something yàtọ̀ kí wọ́n tẹ̀lé so káfí yẹn lẹ̀ bàbá kan jáde ní gẹ̀ẹ́ta ọlọ́ interview rẹ̀ olóhùn akérògùn àbí kíní kó ṣàpẹẹrẹ bákan ó ní ẹ má máa lọ jagun kì í wí mo ní bàbá ẹ̀yin lẹ́yìn ó yẹ kí sọ́ọ́ lè bójú gbogbo lọ ọmọ yìí mẹ́rin. kí làwọn ń dúró ṣe. ẹ máa gbọ́ kọ́mẹ̀ntì yẹn wà ní bàbá náà dúdú báyọ̀ ní kíní kan ó ń gbé sáà ní gbogbo yìí
tó ní agbélé akérèmọ lẹ́yìn ìgbà lọ́gbà mi kéde kan yẹ ọ́fíìsì ló máa bẹ́ẹ̀ jẹ́ mo ní ẹ̀yin lẹ́yìn Sunday Igboho mo ní ẹ̀yin àgbà báwo lẹ́gbà ẹ̀yin àgbà ìgbà ṣe jẹ́ ìkàbá yìí à ń jẹ ẹ̀kọ́ lọ́wọ́ a ò tí ì jẹ tó ẹ̀yin jókòó sínú ilé yín ẹ̀ ń yan ọlọ́pàá tó kò ní mùwé tó lọ ní gbó lọ sùn lábúlé yín fún ọjọ́ mẹ́ta lẹ́yìn olùdarí lábúlé àkọ́jà ìdìbò ẹ̀yin lákérèmọ ẹ̀ wá ní kọ́mọ. ẹ kó wọgbó lọ ṣẹráyé. ọdún wòlé abúlé wòlé jáde ọdún làkè mo ṣàṣọrọ yẹn. ibi tí mo ń bọ̀ rí ṣe rí àwọn gbọdọ̀ fẹ́ kẹsí lẹ́yìn ìdábọ̀ ọ̀dàlẹ̀ ṣòro. àwọn ẹranko pọ̀ nínú Yorùbá ọ̀dàlẹ̀ pọ̀ nínú wa. ṣùgbọ́n ọlọ́wọ́ apọ̀ ọ̀dàlẹ̀ ló láàrin wa. àmín. ìkọ́sà àgígìrì èyí dára àwọn kíní ẹ̀kú darúgbó máa mú wa nírò kó má lọ mú wa níbo. wọ́n ti káàkiri àgbáyé o. bẹ́ẹ̀ni o. ní ìlú mi ní Abẹ́òkúta àdìtẹ̀lẹ̀ ni wọ́n ti ń pè mí mi ò kì í sùnmọ́ ọdún méjì tó méjì training to training mú fún wọn níbí yìí tó dẹ̀ fa ni pé èèyàn wa kan ló pè mí pé mo forúkọ bọ̀ láṣìírí kí wọ́n á gbà wọn ọjọ́ ní kọ́ńtà sí ọdẹ dáhùn ń bọ̀ ọ̀gbọ̀n ibi tá a ti sunu gbó tá a sọ ọjọ́ mẹ́sàn-án ojú ọjọ́ méje láìsẹ̀ tó fún akọ́mọ bẹ̀rẹ̀ mọ́tò mi bàjẹ́ sí pẹ̀lú evidence wà mí o. Hourglass, God bless you sir ma. ẹ̀rìn báyìí now àwa ní ká dúró gírí ariwo dàgbàgbẹ́jì ẹ̀ kúrò because àwọn onílára ẹ̀dá tí wọn ò lè ṣe ìkọ̀kọ̀rọ̀ máa bá nǹkan tó dáa jẹ́. Exactly. kábàkì tó kú yìí àrùlé tẹ́tẹ́ òkè mú yìí tó bá nǹkan máa dá ìjà ìlú tiẹ̀ lẹ̀ kó forúkọ ara ẹ̀ kó dẹ̀mí fọ́tò ẹ̀ sẹ́gbẹ́. This is it. àwa ò ta fọ́ọ̀mù àwọn òṣèlú. Thank you. So why do we always have the bottom of the law? Àwa rẹ̀ o ìjà ẹ̀kún mu ní kíni. Ní kíni. Àtàbùkù bá wà ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ ẹ ní mọ́nímọ́ní èèyàn méjì yín báyìí ká gbọ́dọ̀ mẹ́rìkìtì àti kẹta tí kẹpà jáde lórí ilé kíní ẹgbẹ́ kékeré ṣé bó ṣe rí nìyẹn o. So ẹgbẹ́ kájọ sọ́wọ́ pọ̀ ẹ̀yin tẹ́ ẹ dúró lóòótọ́ ẹ ò ní bọ́mọdé lórúkọ Jésù. Àwọn tá a dẹ̀ wá lẹ̀ bíi náà àbọ̀dọ̀ wá dájú lórí bó ṣe sùn. Ṣé ẹ rí ibi tá a lọ òjì? Èmi mọ̀ wípé àwọn ọba yẹn náà kò sí bọ́ ṣe sọ pé wọ́n lórí àwọn tó ó yẹ kọ́ ló ṣe tó ṣẹlẹ̀ yìí. Because tí ẹkùn bá gbọ́mọ tálíkà tán tí ò bá ṣe pé máa jẹ mọ́mọ́ àgbọ̀mọ tó wò. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tí ẹkùn bá gbọ́mọ tálíkà tán tí ò ní tó máa jẹ àgbẹ̀mọ olówó wò ṣe bó ti tọ́ bẹ́ẹ̀ rán ṣe tuntun wò. Wọ́n wá ń jiyàn gbé wọ́n wá ń gé orí èèyàn lọ. Wọ́n gé orí Mr. Oyedokun ní ìrírú ẹ̀rí láyé. Mi ò sùn ọdún fún mi ní 7 days lórí báyìí lórí ẹ̀. Ẹ̀gẹ́ lágbára ẹ̀gẹ́ ní agbára mi ò sùn ọdún. Kéèyàn dé kán ní kéèyàn sọ the last ọ̀rọ̀ tó máa sọ pé dẹ̀ máa wọ pé in the next 1 minute wọ́n máa gé orí ẹ̀ sọ̀kalẹ̀ ìyẹn gan lásán trauma ayé. Wọ́n ṣojú ẹ̀ lọ ọ̀bẹ jáde báyìí. Orí ọ̀bẹ lọ. Orí tó gbé ọ̀bẹ tó gbé àdá sókè ó dẹ̀ mọ̀ wípé òun ní no ikú oró tó yẹn ò sí láyé. This is a slap on our face. Ẹ̀jẹ̀ máa ń yẹ dàkọ̀mí láàmú. Èmi dẹ̀ mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ iná ọ̀pọ̀ tó náà wọlé kẹ́ni sọ̀rọ̀ àbí gbọ́dọ̀ náà. Ẹ̀jẹ̀ kò ṣe ti lábẹ́ náà yẹn àwọn ọ̀pọ̀ sí ni o. Ṣùgbọ́n mi mọ̀ wípé Ọlọ́run tó ní wá tó ní ilẹ̀ Yorùbá ó máa gbà fún wa. Ẹjọ́ dádì. Àárín tẹ̀sán yẹn gangan ó wà lára tọ́pìkì tí mo fẹ́ treat. Torí wọ́n ti ń jíyàn gbé mi ì lè sọ ti northern part torí mi ò gbé bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní south wa yìí láti yọ ọdún tọ́nà ti ń jíyàn gbé mi ì tí ì réyàn tó jí gbé tán sọ wípé wọn ò gba owó pé wọ́n fẹ́ bá gbé gọ́fúnà state yẹn làwọn fẹ́ bá sọ̀rọ̀. Mo ṣe ń gbọ́ for the first time. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ láàárín yẹn ṣé mo bàbá ẹni sùúrù o. Gbogbo ọmọ kóòtù ẹ farabalẹ̀ kẹgbẹ́ láyé mi o. Ṣé ẹ mọ̀ wípé igun àtiró wọlé èèyàn àtiró jáde? Gbogbo wa la rí gbà tó gbé Gumi wá. Until this very moment excuse me àwọn tó ń gbé Gumi wá wọ́n sì tún ìdífẹ́ǹdì Gumi upon gbogbo nǹkan tó ṣẹlẹ̀ the same Gumi tí ìlú tó dá ẹ̀sìn mùsùlùmí sílẹ̀ ní Saudi wọ́n láwọn ò fẹ́ rí. Ṣùgbọ́n mùsùlùmí ilẹ̀ Yorùbá tó gbé Gumi wá wọ́n sì ń dífẹ́ǹdì ẹ̀ wípé èèyàn rẹ ni. Ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti gbé Gumi wá láti rí wípé nǹkan ti wá worst terribly lọ́yọ̀ọ́. Okay, after that a gbọ́ oríṣiríṣi ìròyìn. Ìgbà kan wà mo wà lára àwọn mídíà tó tètè pariwo lọ́dún náà sọ̀rọ̀ nígbà tí wọ́n pè mí tán náà fẹ́ implement Sharia
law ní Ọ̀yọ́ state wọ́n ní ká bá wọn pariwo síta. Mákindé ó bọ́ síta ó ní láyéláyé àwọn ò ní fàyè gba ṣàríà ó ní ìgbà kan àwọn ò fẹ́ wàhálà lọ́dọ̀ àwọn nǹkan kan. Nigeria is a secular state kì í ṣe Muslim nìkan ni wọ́n practice ní Ọ̀yọ́ state wọn ò fẹ́ wàhálà. Ṣùgbọ́n ní ìgbà tí a máa gbọ́ lọ tá a máa gbọ́ bọ̀ tí Mákindé máa padà sọ̀rọ̀ Mákindé ní wẹ́ẹ́ after tó ti jókòó tó ti ṣe gbá àwọn máa look into it very well tó bá jẹ́ pé nǹkan tó wọ́n máa ní láti ṣe náà ni àjẹ́ wípé government will know what to do and at the end of it a padà gbọ́ information allegedly mi sọ wípé ó confirm wípé kan tó gbé Gumi wá wọ́n ní Gumi àti àwọn ẹmẹ̀wà ẹ̀ tó jọ wà wọ́n ti ṣe mítì dáadáa ẹ mọ̀ pé kò ṣọjọ́ tí Gumi dé yẹn náà máa ṣe mítì àmọ́ ìyẹ̀gbà tá ti jọ ṣe mítì wọ́n náà ti ṣe mítì pẹ̀lú tẹ́ ẹ̀ bá flag show yìí dá kẹ́ ẹ flag show yìí wá sílẹ̀ ẹ ní fọwọ́ yín gbé nǹkan rẹ̀ mọ́ láyé gbogbo owó tó flag show yìí láyé omi ti wọ́n wá ní nígbà tó gbé Gumi wá wọ́n ní wọ́n ṣe mítì pẹ̀lú Mákindé o irú mítì wo ni wọ́n ṣe pẹ̀lú gọ́fúnà Mákindé and the rest of àwọn tó gbé Gumi wá àti Gumi àtàwọn ẹ̀tọ́rẹ̀ ìjẹ̀ tó wá láti náà because ẹ jẹ́ ká wo kíní yẹn ẹ má kàn jẹ́ ká re lórí ni mo ṣe ń mú gbogbo kíní yẹn ni mò ń tó eléyìí tó wá kó àwọn èèyàn ṣe tó wá ní Mákindé làwọn fẹ́ rí kì í ṣe pé wọ́n fẹ́ gbowó ní Oǹdó àgbàpọ̀ sọ pé kọ́mọwó wá lẹ́kìtì wọ́n ní kọ́mọwó wá káàkiri Kwara wáyé tó ṣe jẹ́ gọ́fúnà làwọn fẹ́ rí ṣé kì í ṣe wípé bóyá ó ní kankan tí wọ́n ti jọ ṣe mínímítì tẹ́lẹ̀ pẹ̀lú Mákindé tó yẹ kí Mákindé implement fún wọn tí ò ṣe bí àtòrí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ àtàkì Ọ̀yọ́ state back to back wípé Mákindé ní láti ṣe nǹkan tí wọ́n jọ agree ìyẹn ni mo ní kí ìṣàlàyé fún yín pé kẹ́ là wá lọ́yẹ̀ bẹ́ẹ̀ sí. ẹ ṣe. ajá tó fún ọmọ ẹkùn ló mú ọmọkùn àdàgbà pàjápàjá ẹ. bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n Ọ̀yọ́ stéètì lápapọ̀ ti fún ajá wọn ti fún mẹ́kùn lọ́mú ọmọ ẹkùn ti dàgbà ó máa pàjá wọn àpàyà tó fún lọ́gbọ́n àpọ̀ tó wà ládùúgbò òwe ni. ṣe rí tọ́mọ àlè ìlú kò bá ti dàgbà ló yàtọ̀ ètò máa bá tẹ̀lé ẹlòmíì jẹ́ ló délẹ̀ torí ẹ̀yin aláṣẹ lẹ́nu ẹ̀ máa ṣe pèsè wọn àwọn náà máa ṣe pèsè wọn. ẹ wo orú ọ̀gbẹ́ni gíga tó jáde fún Ọ̀yọ́ ń pè ọ́ yìí ṣúlẹ̀ ẹ̀kọ́ ń jókòó pẹ̀lú apànìyàn orí yọmí òun ẹ̀ka gbọ́ ọmọ ń tẹ̀gbọ́n fún yín ni o bó ṣe ń dìjà náà rẹ o ọ̀gbẹ́ni yìí kókó Fúlàní lọ ó lóun lọ kàmpé bẹ́ẹ̀ pé ó ń fẹ̀tọ̀ wọn dùn wọ́n tó ń bá wọlé ní Ọ̀yọ́ ń pè ọ́ gbogbo olùwà fúnlẹ̀tọ̀ wọn ẹnìkan lóun lójú ogun ó lóun pààyàn 15 ẹlẹ́wùrì ó débi ayò ó pààyàn 10 ó máa dìde ó tẹ̀yàn 15 pa ẹ jẹ́ ká fúra ọmọ àlejò pẹ̀lú wa owó ti fẹ́ wólẹ̀ Yorùbá èèyàn owó ló fẹ́ wólẹ̀ Yorùbá ṣé àwọn pé Fúlàní dẹ́rì yẹn wọ́n ti ń fowó ra àwọn ọba olórí burúkú wa àtàwọn baálẹ̀ ẹ̀gbẹ̀gbẹ̀ ilé yẹn ti pẹ́ èmi ní ayọ̀ láti sọ fún yín ní ọdún kan nígbà tí Yorùbá nation lọ dáadáa àwa lọ fún operation bì kan mi ò ní dárúkọ lú yẹn wọ́n wá ní kí n lọ ṣe intelligence officer wa láàrin àwọn Fúlàní mo wá jókòó mo bá wọn yún tíì mo rọ jàlámíà mo wá ń bè lọ Fúlàní yẹn pé ìjà tó tẹ̀ fẹ́ ṣẹlẹ̀ lẹ́ Yorùbá yìí ṣé Yorùbá lè wún ni ẹ̀ ó ní wọn bí Yorùbá rí gómìnà ni ẹ̀ mo ní kẹ́nìdì ó ní tí àwọn bá wà bí bí wọ́n ṣe wà bí Ọlọ́run fẹ́ kí ọmọ kó fẹ́ nu ọmọ abúlé káàkiri ó ní àkọ́bí tó bá ti gbé fún wọn lábúlé yẹn tí ìjà bá ti dé ó máa pa bàbá wọn àpá anybody ó máa pa wọn káàkiri nìyẹn ó ní yẹn number 1 ó ní àwa Yorùbá ó ní ọ̀lẹ ni wá ó ní màálù yìí ó ní gbogbo wọn bá ẹ lọ wọn fún màálù àtàwọn balẹ̀ ó ní sọ̀rọ̀ tá a bá ṣe nǹkan fáwọn ọba ló máa fà wá jáde àti balẹ̀ gbọmọ lágbàjáde ṣùgbọ́n táwọn bá ṣe nǹkan fún táwọn bá ṣe nǹkan tó pọ̀ kò sẹ́ni tó máa mú àwọn olùdó for 4 hours láàrin wọn tó gbàgbọ́ra àwọn tó gbàgbàdì ibẹ̀ kọ́ ni mo ń lọ ṣé ti gómìnà tó gbé wá gbogbo yẹn agreement ti wà pẹ̀lú mufti ìwò pẹ̀lú àtàwọn kìíní olódùn kan ṣùkà máa yẹrù yẹn o àwọn ọlọ́gbọ̀n wa bẹ́ẹ̀ ṣe kétò ìlànà ṣe pé ẹ máa ti bandit nílẹ̀ Ọ̀yọ́ ihun tó ṣẹlẹ̀ ni pé admission kan rò kó máa gbé wọn Ọ̀yọ́ ń pè ọ́ tí gómìnà bá ti bá wọn dá sí òun ló ń pààyàn káàkiri Ọ̀yọ́ ń pè ọ́ abọ́ sí gọ́ọ̀fúnà tó fi lọ gọ́ọ̀fúnà náà ló ń fẹ́ di pírẹ́sidẹ́ǹtì bọ̀dé máa ní jáde ẹgbẹ́ fẹ́ ẹ̀bọ́ sóyè jì tó bá ti tó ẹgbẹ́ wa pàlọ́ àwọn ọmọ ìmọ̀ pírẹ́sidẹ́ǹtì agreement tó wà ń bẹ̀ sọ fún yìí tó ń bà lórí ẹ̀ ti ń di pé yorùbá bẹ̀rù iṣẹ́ òun ló dá wàhálà alẹ́
kí ló fà á Boko Haram ní Nàìjíríà ní agreement àwọn àti Buhari ní òde wọ̀wọ̀ láti kí wọ́n ń gba ìjọba Jonathan kí wọ́n á bàjẹ́ ìjọba Jonathan jẹ́ ntọ́ agreement ní òwò tó dá wàhálà ilẹ̀ agreement tó wá ṣe nílẹ̀ Ọ̀yọ́ òun ni òde bọ́ sí tó bá ṣe fẹ́ ní wàhálà ìfẹ́ ṣẹlẹ̀ lọ́yọ̀ èdè mo sọ bẹ́ẹ̀ fún yín. ṣùgbọ́n náà èyí tó ṣẹlẹ̀ mò ń sọ fún yín yẹn ọ̀rọ̀ mufti ìwù ti ní ọmọ ogun tí wọ́n kótópẹ́ ayé lórí mẹ́díà yẹn òun yẹn gúnmi yẹn ó ti ń wọ́dọ̀ mufti ìwù kì í ṣe mẹ́wàá o wọ́n ti ń plan tipẹ́tipẹ́ tọ́fi lọ́wọ́ ń pààyàn àwọn kọ́ gbogbo jáde tó lọ ń kọ́ ìbọn fún iṣẹ́ wọ́ gúnmi ni àti mufti ìwù àtọ̀run àbá olórí burúkú tẹ̀rí yẹn àwọn ní tó ti ń wá tipẹ́ tó tẹ́rọ̀sì ti wà nínú gbogbo bá ṣe ń wá àwọn èèyàn pọ̀lọpọ̀ wá ní ilé mufti ìwù tó lọ́wọ́ ajagun tá a pa ní ògidì yẹn. so agreement ló ń dá wàhálà yìí lẹ̀. ó sọ ó lóun ti kó àwọn ọmọ ní jihadisi ní jihadi. ó kọ́ wọn bẹ̀sẹ̀ ó ní mo sọ fún yín yìí. so ti dáadáa ẹlẹ́ níbẹ̀ yẹn àti ẹ̀mí àìwò wọ́n jọ wà ń bẹ̀ ni tó ń ṣoríṣiríṣi gbogbo tẹ́yìn ló pẹ́ wà nílẹ̀ Haúsá yẹn wà lé wà lùwà mí tọ́fi ń jà kálífẹ́ lọ bá wọn. ibi tí mo máa ń bọ̀ rí ṣe rí ó tó ń sìn wọ́n ní abarapá àti gbogbo ayé òkun dára ẹni kan ṣoṣo àwọn ṣàgírímẹ́ǹtì sí ọmọ mẹ̀kúnnù ló forí kù wọn ní ìṣe bẹ́ẹ̀ kiri èèyàn lẹ Yorùbá bẹ́ẹ̀ rí iṣẹ́ ọ̀dájú tó lè ẹ̀ka three school together at once. ìtìjú burúkú ó lọ́wọ́ ọmọ Yorùbá nínú iṣẹ́ yẹn ti ní ìtìjú ó ti clean jù ó lọ́wọ́ ọmọ Yorùbá nínú ó lọ́wọ́ lẹ́nu bẹ́ẹ̀. ó lọ́wọ́ wọn nú. ṣùgbọ́n bí dáa ń lọ lélẹ́yìn ẹ̀yin náà ẹ̀dùn bàbá àbọ̀ lóyún sọ̀rọ̀ torí mo rí pé wọ́n ti ń tún àìlò ṣùgbọ́n ń gbà míì gbogbo aṣọ́kọ́ là á sá lóru orin kan ni màá kọ́ kí n lè dúró ọkọ̀ tó fẹ́ pè wọ́n ní ọ̀tá ń bẹ ní tó ń bẹ lóde wọ́n ń gbìyànjú àti kóluwa má fura fún wọn mú nínú ọ̀tá à ń wá nínú kóyì gbọ́ kúrò. níta tí ń lọ sọ pé olúwa máa ń ṣe pàṣẹ kan lénìí ọmọkùnrin láti ní ọlọ́mọgbọ̀n yàn lọ́wọ́ yẹn kọ́kọ́ kéèsì kó sùn kí olóyìnbó kéèsì ní ọlẹ́dún mẹ́ta yìí pàtí kìíní ọyàn ẹnìkan ń ṣe pàtí ìfẹ́lẹ́ pè wọ́n ẹnìkan pè wọ́n lọ́mọ wọn lọ́wọ́ yẹn káfúrà àwọn tá à ń wá nugbó wà ń gbòòrò ẹ̀sùn ẹ̀gbọ́n òwe yìí àjèjìdé ó ń tọ́ka sàárẹ̀ àfọ́jú. báwo ló ṣe. sàárẹ̀ àfọ́jú wò. ọlọ́wọ́ onílé nú ni. onílé ni so Yorùbá nìyẹn Yorùbá lè dagun fámìlì parí kan fún olówó ó lè dalẹ̀ kú nígbà tó ń gbé padà 20 years. a ní níbi tí ọ̀rọ̀ owó wá bá ọ̀pọ̀lọpọ̀ jẹ́ dé torí 500 naira lásán wọ́n rẹ́dí àti bá yí ẹ̀jẹ̀ wọ́n rẹ́dí àti pa ẹ́. wọn náà bá mi lónú gbé ọ̀rọ̀ Yorùbá nation wọ́n lé mi sọ wípé káwọn ohun tá a wà lábúrò kan má fún àwọn tó wà Nàìjíríà lówó mọ́ nọ́bà group ara wọn Nàìjíríà lára wọn wọ́n pàtó pè mí náà wọ́n ní Yèyé Dára you actually good we like you but nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní sọ pé káwọn tó wà lábúrò pé kọ́ má san owó kọ́ má fún anybody lówó mọ́ bíi ti tẹ́lẹ̀ nítorí ẹ̀ ní gbogbo wa ṣe agree tó ṣe mí ti lé mi lórí ìgbà yẹn pé flag mi náà ṣe máa ń flag wọ́n máa attack me everywhere but at the end of it ṣé owó náà kan náà fi gba movement ni. pàtí ìjìyà àwa tó ti inú àdúrà ẹ̀rọ ṣe jàre. ṣùgbọ́n wọ́n tún ti wá fẹ́ bà security jẹ́ nísìnyí wọ́n ti ṣe Yorùbá nation bó ṣe wù wọ́n tún ti síṣù sí security láti máa fi parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ìwọ tó o bá fẹ́ dá security private group sílẹ̀ ìwọ ni kó gbójú ẹ̀ síta má gbé fídíò Ìgbòho má lọ anything Ìgbòho you are a man be a man. ẹ ṣe èyí dára ẹ fún tàbá ìsọ̀rọ̀ yìí máa tọrọ nípa pàdé kálẹ̀ ọ ní ọ̀sán àwọn òwò ìwò níta bá jẹ̀wò gẹ́gẹ́ ló máa gún àjọ máa tẹ́júmọ́ eléyìí. ìta agbẹ́dá ti ṣe ní bàjẹ́ àwọn ènìyàn fọmọjagun gbàdá máa dùn mí níra èmi àti yóò ní sọ lórúkọ àmì Jésù. ẹ fún abá ìpolówó wà lẹ́yìn wa. ẹ ṣé gan ni bàbá God bless you bàbí. you see kódà kí ló dé ẹ̀yin ọmọ ìran mi ọ̀rọ̀ yẹn ti ń dòyí kọ́ni ó ti ń kọ́ni lóyìí lójú ẹjẹ́ àjókòó ká gbọ́mọ̀ tínú wa ẹ má jẹ́ ká fi àbòsí sí gbogbo nǹkan kan gbèrú wá látẹ̀yìn Màámi Olúbùnmi thank you very much for your super sticker Ọlọ́run bá mi gbé ọwọ́ yín sókè mà. ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ sí everything kí wọ́n gbèrú wá látẹ̀yìn torí tí a bá dúró gẹ́gẹ́ bí ẹni pé a níra wa ọpọlọ wa pé wọ́n gbèrú wá
wá látẹ̀yìn o tá a bá wọ̀ wípé ẹ jẹ́ kó máa try gbogbo yín tá a bá ń sọ̀rọ̀ yìí nígbà yẹn majority yín máa ń wá lórí TikTok tẹ́ máa sọ Yèyé Dára don't worry wọ́n máa bá wa náà bẹ́ẹ̀ jẹ́ kó máa bọ̀ wọ́n bá wa bẹ́ẹ̀ àti rẹ́dì ẹ̀yin ìhùn dára yìí torí wọ́n ti gbé orí lọ sí gbogbo yín tẹ́ máa sọ ẹ má worry Yèyé Dára we are there we are waiting for them wọ́n bá wa bẹ́ẹ̀ àmàgbúrò yín mọ́ o wọ́n máa gé orí Mr. Oyedokun àwọn ọmọ tọ́kọ lọ láti jọ yẹn àwọn ti ń lọ sí how many days sísìn ó mà ti over a week sín àbí ṣé kò ti máa tó bí a week àmàrí gbogbo yín mọ́kẹ́ máa lọ gbà wọ́n wá o ṣùgbọ́n bí mo ṣe ṣe àlàyé lẹ́ẹ̀kan fún àlejò wa tọ́wọ́ pè wọlé ẹ jọ ẹ jẹ́ gbọ́mọ́ tinú wa ṣé ọ̀rọ̀ yẹn ò fẹ́ máa ṣe yín bákanbákan ni ẹ má jẹ́ káwọn politician kọ́kọ́ máa mú ìka wọn kọ́ máa fi fi ń ga yéyí ọpọlọ ìwà àtẹ̀mí náà ẹ jẹ́ ká proof fún wọn wípé ènìyàn ni wà lè dánú rò báwo lẹ́gun àtiró ṣe wọlé téèyàn àtiró jáde ẹgbẹ́ àlàyé tí bàbá mi tó pè wọlé nísìnyí ẹgbẹ́ àlàyé tí wọ́n ṣe àbọ̀dé ti wà ní Ọ̀yọ́ state àti fún Ọ̀yọ́ state wọ́n nísìnyí ó ti kù sọ́wọ́ Ọlọ́run torí àwọn ọmọ Ọ̀yọ́ ti gbàbọ̀dé fúnra wọn wọ́n ti gbàbọ̀dé tíra wọn rẹ́dì àwọn mùsùlùmí àwọn ṣéìkì ṣífù ìmáàmù ọmọ Yorùbá ọmọ kóòtù wọ́n ti gbàbọ̀dé tẹ́rọ́rìsì wọ ilẹ̀ Yorùbá ojú gbà wá ti fún yín wípé at the end of it pé bá ṣe pariwo tó wípé àwọn pípù yìí ò ṣe ẹ̀sìn wọ́n kàn sásá bẹ́ẹ̀ ẹ̀sìn ni ẹ jẹ́ ká unite ká lé wọn lọ ká dáàbò bo dúkìá àti ara wa ọ̀pọ̀lọpọ̀ yín ò gbọ́ ẹ sọ di ìjà kí ló dé ikú mùsùlùmí lẹ máa kú ikú sàríà lẹ máa kú okay now ìgbà tí àwọn tó gé orí Mr. Oyedokun lọ nígbà tó ń wọ skul mẹ́ta tí wọ́n kó àwọn student àti teacher lọ àti principal gbogbo wọn ǹjẹ́ gbogbo fídíò tó ti ń rí tí everybody ti ń sọ lọ́yọ̀ọ́ ń bẹ̀ wípé okay o àwa ọlọ́dẹ awọnúgbó àwa rí wọn gbà tó ń lọ pé kíní kan ṣé o ti rí anybody tó sọ wípé ńgbà tó ń dé tó fẹ́ máa káwọn èèyàn lọ wọ́n ń bi àwọn tó kó lọ àwọn aráàlú wípé ṣé mùsùlùmí ni ẹ ṣé christian ni ẹ ṣé o lè ka Quran ṣé o lè sọ Arabic wọ́n béèrè àbóríbi tó ti gbọ́ bí tó ti béèrè ẹ̀ ẹni tọ́wọ́ wọn bá ẹni rẹ lọ ní forward march left right níbi tí ẹ̀rù wọn wá bá mi tí ẹ̀rù Nàìjíríà bá mi tí ẹ̀mí èèyàn ò jámọ́ kankan nu Nàìjíríà ti become a useless country sí anybody tó bá kú Nàìjíríà ó kàn kú dànù ṣá especially tó bá jẹ́ mẹ̀kúnnù bíi tiwa báyìí bí bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n gé orí Mr. Oyedokun pati ṣì ń lọ́nu nílẹ̀ Yorùbá àwọn ọba ṣì ń ṣe pati everybody ń ṣe oríṣiríṣi ń bẹ̀ ọ̀fọ́ṣẹ̀wá wọ́n bí ìgbà tí wọ́n gbá gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá lójú tí wọ́n mú yín tó mú aṣọ iye ara yín tí àwọn nọ́dẹ́nà tó mú tọkọwọ́ bọ̀ tó fà á ya pẹrẹgẹdẹ mọ́ yín lára mojú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò mojú mọ́ wọn ò mọ ara mọ́ tẹ́lẹ̀ nígbà tí Yorùbá ń jẹ́ Yorùbá wọ́n mojú wọn mọ́ra tó bá ń ṣojú lásán báyìí Yorùbá kọ́ rádaràda wọ́n tánú ní pé láyé má ṣe bẹ́ẹ̀ mọ́ ìyẹn ló fi máa dọ́mọ ọkọ Yorùbá mọ̀ ṣùgbọ́n Yorùbá àsìkò yìí wọn ò dẹ̀ mojú wọn mọ́ra mọ́ torí tó bá mojú tó mọ́ra ni bí Yorùbá bá ṣe sọ wípé ajé Yorùbá tó títí dìsí tí ìráwọn ọmọ yẹn gbà jáde ojúgbà mi ti fún ẹ̀yìn àgbàgbà ilẹ̀ Yorùbá yegede yé ojú tí wọn yegede yé ojú tí wọn àwọn wo lójú tì àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn governors south west gbogbo senator minister to the local government chairperson títí dé house of rep títí dé orí councillor shame on you ẹni ègbé ni gbogbo yín ìkànnì yín àbíyàgbá nìyẹn kì í ṣàbíyámọ lọ́ọ̀fù àwọn ọmọ Yorùbá ti gbowó ẹ̀mí wa láìpẹ́ láìjìnnà àwọn aráàlú ká ẹ tó pa wá tán fún àwọn Fúlàní ká ẹ tó fi ẹ̀mí wa ṣọmọ Fúlàní lóore tán àwa gan bọ̀ wá gbẹ̀mí yín fúnra wa ayé tẹ́lẹ̀ fẹ́ lífù yẹn á gbà lọ́wọ́ yín yes torí ó ti hàn gbangba nísìnyí wípé ẹ̀yin gọ́fúnà gbogbo ẹ̀yin political stakeholder àtẹ̀yin ọba àtẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin. a ò ní jù báyìí lọ lórí ètò yìí ó dàbọ̀.